mà wá lágbára báyìí o ẹ gbọ́ náà ẹ̀yin èèyàn ṣé lóòótọ́ ni pé Pastor Agbala Gabriel ló kọ́kọ́ kọ petition against Muyideen Charger? Is it true wípé Pastor Agbala Gabriel ló kọ́kọ́ kọ petition fún Muyideen Charger kó tó di pé Muyideen náà wá retaliate by writing another petition against the Pastor Gabriel? Ṣóòótọ́ lọ̀rọ̀ ìṣerọ́ ni ẹ̀yin èèyàn ọ̀rọ̀ pé aṣoore fún ni ẹni tá a ṣoore fún òmọ́ ó fi ibi sí olóore ọjọ́ yẹ kọ́rọ̀ ìwádìí ohun tí àwa máa gbéra ẹni délé ẹjọ́ bí ọ̀rọ̀ ìlágbára ó lẹ́tìkẹ́ ẹ bá àwọn àkọ́ fìdílé ẹ̀yin èèyàn mi ẹ tún káàbọ̀ sórí ètò lọ́tẹ̀ yìí ṣàlàáfíà ni mo bá yín nínú fọ́nrán Madam Àjíkẹ́ Ndúpẹ́ tó wà níbi tí mo máa play fún gbogbo wa tátùjọ gbéyẹ̀wò lọ́tẹ̀ yìí ẹ máa gbọ́ àlàyé tí madam yìí ṣe nípa petition tí Muyideen Charger kọ against the Pastor Agbala Gabriel bọ́rọ̀ petition ṣe bẹ̀rẹ̀ àti ibi tó dé dúró àtàlàyé ìdí tí madam yìí fi ní àwọn supporters the Pastor Agbala Gabriel ìyẹn especially Iyalaje courtroom Yahya Gambari àti Alfa Akomadun àwọn gangan lọ̀dálẹ̀ tó dá gbogbo wàhálà ìsílẹ̀ àwọn ni wọ́n ń tanná mọ́rọ̀ yìí àwọn ni wọ́n ń fuẹ̀lì mátà Muyideen àti pastor tó fi wá di tó di ronto to this extent lórí social media ṣé rọ́ ni ṣé òótọ́ ni ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi dé point yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan bí mo ṣe rọra yànnà náà ẹ̀ fún yín o ó jẹ́ point number 2 tá a máa find out ìdí ẹ̀ tí madam yìí fi sọ bẹ́ẹ̀ nínú fọ́nrán yìí torí madam yìí ó tẹ̀ sójú gbogbo àwọn supporters Pastor Agbala Gabriel ni o lẹ́yọ̀ kọ̀ọ̀kan ló ṣe ń tẹ̀ sí wọn lójú kò tí ẹ̀yọ̀ yàn kankan kalẹ̀ nínú gbogbo wọn ọ̀rọ̀ ń lẹ́tìkẹ́ ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ ó gbẹnu tán seriously ni ẹ jẹ́ kí n play video Madam Àjíkẹ́ Ndúpẹ́ báyìí ká máa gbálàyé tí wọ́n ṣe máa wá máa wọlé in between láti yànnàná àwọn kókó nǹkan kan tí wọ́n ń sọ níbẹ̀ fún gbogbo wa ó yá fọ́nrán yẹn rèé ẹ jẹ́ àjọgbọ́. wọ́n náà ti kọ́kọ́ gbéra wọn lọ wọ́n ti competition mọ́ra wọn bọ̀ bẹ́ẹ̀mi ṣe gbọ́ ni wọ́n ní o pé bóyá Agbala Gabriel lọ́wọ́ kọ́kọ́ competition bẹ́ẹ̀mi ṣe kọ́kọ́ gbọ́ I don't know how far it's true ṣèpọ́rọ̀ social media wọ́n ní lẹ́yìn ìgbà yẹn lòun náà kọ ó dà pé Agbala Gabriel ti kọ ẹyọ kan bóyá lòun ti kọ bí abí mélòó kan bọ̀gbà tí wọ́n pè yàwó ẹ̀ tí wọ́n pè yàwó ẹ̀ sórí show kan ó ní ẹ mẹ́rin but I don't believe that èmi rò pé tó mẹ́rin bọ̀ mo ṣáà pé wọ́n náà ti kọ petition mọ́ra wọn. ṣé rí bí tí mo fẹ́ ká gbà wo ọ̀rọ̀ yìí ni pé gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ mo wá wo consonance àwọn èèyàn àwọn tó ń sọ̀rọ̀ yẹn àfàkọ́ báyìí náà sọ̀rọ̀ tó ń ṣe yẹ̀yẹ́ tó ń wé láwà ní báyìí. Alfa Akomadun náà bá wí láàrin yẹn o Alfa Akomadun náà bá wí láàrin yẹn. ẹni tó máa ń sọ̀rọ̀ fún pásítọ̀ náà àwọn náà ṣe show. ìyẹn Iyalaje courtroom. wá wo gbogbo ẹ̀ mo wá rí i pé n tá à ń ṣe gan ìgbàgbọ́ ti kúrò nínú nǹkan tá à ń ṣe yìí. a ti mú ìbẹ̀rù Ọlọ́run àwọn tá a bá wo show wọn ẹ rí i pé wọ́n ti mú ìbẹ̀rù Ọlọ́run gangan kúrò nínú nǹkan tó ń ṣe yìí. ẹ jẹ́ ká agree pé Muyideen kò ṣe onígbàgbọ́ kò tiẹ̀ nígbàgbọ́ ìyẹn ṣu ní tó débi tẹ́ ti lọ mú wá abẹ́ bíríjì náà ti lọ mú bọ̀bọ̀ yẹn wá. bá a ṣe wá expect pé kí Muyideen wá hùwà bí ìgbà tí pásítọ̀ bá hùwà ó ní kò yé mi ibi tá a ti rí yẹn kò tí ì yé mi. ṣé wá rí àwa Yorùbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ tó ń sìn ṣé rí àwa Yorùbá á dá síbì kankan. tán bá rojọ́ èèyàn kan létí wa ẹ ti máa George ní ṣèwádìí nǹkan yẹn pé ṣóòótọ́ ni nǹkan yìí àbírọ́kọ̀ ní ṣèwádìí àkàn máa George àti believe pé àwọn kan èèyàn kan wà important ju èèyàn kan lọ́dọ̀ wa ẹni tá a bá fi pé ó jẹ́yàn wa yẹn irú ẹ̀ ní ti bàbá Tinubu tá a dìbò fún yẹn báyìí sìn a dìbò fún bàbá Tinubu nítorí pé ó jẹ́ ọmọ Yorùbá la ṣe dìbò fún àwọ̀ pé ṣé wà ẹni yìí dáa ṣé ẹni yìí máa gbé wa débi tá à ń lọ nǹkan tá à ń sọ nìyẹn ogun wa là ń gbọ́ ẹjọ́ àwọn méjèèjì yìí bọ̀ àti ẹ̀ wá rò pé ẹni yìí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ṣé kò ní ìdáríjì ni ok pásítọ̀ náà ṣẹ̀ pé ó na ẹni yìí ó nà ó ṣe gbá pásítọ̀ bọ́ta àti forgive kí ló dé tá a forgive Muyideen kí ló dé tá a forgive Muyideen ká jẹ́ kí àlàáfíà kó jọba. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rẹ o ẹ gbọ́ ṣé ẹ̀ṣẹ̀ tí Muyideen ṣe Pastor Agbala Gabriel is it a forgivable sin? ṣẹ̀ṣẹ̀ tó yẹ kí wọ́n forgive ẹ̀ sí ni kan move on àbí kì í ṣẹ̀ṣẹ̀ tó yẹ kí pastor forgive ẹ̀ kan dáríjì báwo ló ṣe rí lọ́kàn yín ẹ máa bá mi jù sí comment ẹ já tẹ̀síwájú. ṣùgbọ́n torí pé àwọn kan wọ́n fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ àwọn kan tó yẹ pé alábòsí ayé àtọ̀run ni wọ́n ó ẹ̀ mọ pastor rí o ẹ̀ mọ Muyideen rí
bíbélì sọ pé kẹ́ máa wá àlàáfíà láàrin ènìyàn gbogbo ṣùgbọ́n wọ́n kọ̀ láti wá àlàáfíà. àwọn náà wá ń sọ ọ̀rọ̀ yìí di nǹkan míì nísìn ọ̀rọ̀ ti di oní petition báyìí sìn ó ti di petition wọ́n ti wá di pé wọ́n ń gbé lọ ìbí kan ẹjọ́ ṣé pásítọ̀ tí wọ́n ní kó wá rìpọ́ọ̀tì sí Òṣogbo tó ní kó lọ ẹjọ́ ṣé inú dídùn láfi lọ bẹ̀ ṣé kò affect nǹkan tó ń ṣe àtẹ̀bí àtàrẹ wọn lọ́lọ́run má jẹ́ ká rẹ́jọ́ wọ́n ní ká dọ̀bálẹ̀ fàárà kò ní kéèyàn má ga kéèyàn fa èèyàn mọ́ra pé èèyàn jí ọ̀rọ̀ yìí túbi nùbí mi rò pé ó ti dá nǹkan kan lẹ̀ that is what I have been saying more than 3 times tí gbogbo wa táwọn kan dẹ̀kọ̀ àwọn kan wà tó yẹ pé èmi ò mọ tó fẹ́ gbà àwọn ẹni bí àwọn ọ̀ka ènìyàn yìí inú wọn láti rí àwọn tó pera wọn ní speaker lórí social media inú wọn làwọn àfáà wà tẹ́ ń ṣáìdì èèyàn kan nígbà tó yẹ kẹ́ ẹ pé àwọn méjèèjì kẹ́ ẹ pa àwọn méjèèjì jọ kẹ́ ẹ jọ sọ nítubí nùbí ẹjọ́ kí ni iṣẹ́ àfáà kí ni iṣẹ́ pásítọ̀ ṣebí tí nǹkan bá dàrú àbí tá a bá ń wojú Ọlọ́run tá a bá ń fẹ́ ìsopọ̀ níbì kan iṣẹ́ tiwọn nìyẹn láti bá wa túlù ṣe láti wàásù àlàáfíà ẹjọ́ ọ̀rọ̀ Muyideen wá wàásù àlàáfíà mọ́ mo kàn jókòó mo kàn wá ronú kí làwọn èèyàn fẹ́ gbà nínú wàhálà tó wà ńlẹ̀ ẹ̀kọ́ lè bẹ pásítọ̀ pé pásítọ̀ kán jèbù rẹ̀ ẹ gbàgbé ẹ fa bọ̀bọ̀ ìmọ́ra kọ́rọ̀ yìí lè die down ẹ wá ń bọ́ta ẹ wá ń ṣe ṣó ẹ wá nísinmi ẹ wá tún forí èèyàn bíi 2 3 ẹ tún fi ń gbára wọn ẹ jọ̀ọ́ kí la fẹ́ gbà nínú wàhálà kí ni èmi ò mọ tẹ́ ẹ rí gbà bóyá wọ́n fún yín lówó ń bẹ̀ bóyá wọ́n fún yín lówó ń bẹ̀ kí la fẹ́ rí gbà nínú wàhálà burúkú yìí. pásítọ̀ wá ń gbé ń competition mọ́ Muyideen náà ń competition mọ́ pásítọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣọ́rọ̀ yẹn le tó bẹ́ẹ̀ yẹn ni ẹ jọ̀ọ́ ṣó le tó bẹ́ẹ̀ ni. wọ́n nígbà tí wọ́n rí ìwà àti ṣe kìrìsìtẹ́nì ni wọ́n pè wọ́n ní kristi wọ́n pè wọ́n lọ́mọ ẹ̀yìn kristi nígbà tí wọ́n rí ìwà àti ṣe kristi nínú ayé wọn. ẹ jọ̀ọ́ ẹ kàn sọ fún mi ṣé gbogbo iṣu Muyideen àti pásítọ̀ ọ̀nà wo ló gbà hàn pé ẹ̀mí Ọlọ́run gangan wà nínú àwọn Àgbàlá Gabriel gangan bí wọ́n níbẹ̀rù Ọlọ́run àbí wọ́n ti ẹ̀jẹ̀ èèyàn Ọlọ́run gangan níbẹ̀ ẹ kàn sọ fún mi. ẹ̀yin èèyàn mi àbẹ́ẹ̀ rí nǹkan ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára ó ti di woro sí woro báyìí lórí social media ọ̀rọ̀ Muyideen chájà ọ̀rọ̀ pàṣọre fún Muyideen kò mọ̀ọ́rẹ́ ó ti wá di wàhálà rẹpẹtẹ lórí social media àmọ́ ẹ̀yin èèyàn àwọn kíkí point tí madam Àjíkẹ́ Dúpẹ́ sọ nínú fọ́nrán yìí ni mo fẹ́ ká tún jọjọ sáré yànnàná ká tó tẹ̀síwájú láti máa gbọ́ fídíò yẹn lọ ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ká má parọ́ ojú yẹ kóró ètò ẹ̀dín nǹkan tó wá di pé wọ́n wá ń fà bíi pé wọ́n wá ń dàgí ẹ̀ lọ títí lórí ayélujára because ta ni Muyideen tí ìbá aṣọ pẹ́lọpẹ́ pásítọ̀ Àgbàlá Gabriel ta ló mọ Muyideen rí nínú gbogbo wa àwọn náà fún ní power àwọn ló jẹ́ kó ó di pé ayé mọ Muyideen léni therefore Muyideen kéré kì í ṣe nítọ́jú orí o kì í ṣe ẹ̀yìn èèyàn but ní tipò when it comes to personality and everything pásítọ̀ Àgbàlá Gabriel ju Muyideen lọ kò yẹ kán fún Muyideen ní relevancy gbogbo wọn petition Muyideen yẹn wọn ní ìdẹ lóòótọ́ àmọ́ pé Muyideen dì fèmù wọn ó ń bà wọ́n lórúkọ jẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń sọ lórí social media bet láàrin èmi àti yín ẹ̀yin èèyàn ìtùbí ìnùbí pẹ̀lẹ́lákọ ó lábo ṣé ló yẹ kí wọ́n wá àwọn tó máa bá Muyideen sọ̀rọ̀ àwọn bó ṣe pé wọ́n ti invite àwọn ọlọ́pàá invite Muyideen náà ni pé ó yá wá nǹkan báyìí la gbọ́n pa ẹ̀ má ṣe báyìí mọ́ nǹkan tó wáyé kó di tí wọ́n máa competition against Muyideen ẹni tí ẹ ràn lọ́wọ́ tẹ mú jáde láti inú ẹrọ̀fọ̀ tẹ ràn lọ́wọ́ tó ṣe pé ẹ̀yin gan mọ̀ pé tí ìbá ṣọlá yín ta ló máa mọ̀ lẹ́nìí ta lá mọ̀ Muyideen lórí social media ilé tá a fi ọwọ́ ara wa kọ́ ni kò yẹ kó tún wá jẹ́ àwa láti wá máa fi ọwọ́ ara wa wò wọ́n ní òbí tó bá máa ti wáyé ọmọ kò tún jẹ́ kó jẹ́ òbí yẹn látún máa ti lọ ẹ̀ lóòótọ́ àmọ́ pé Muyideen bá wọn lórúkọ jẹ́ bọ̀ pẹ̀lẹ́ lákọ ó lábo. ẹ ká kọ̀ntínú lórí fídíò madam Àjíkẹ́ Dúpẹ́ ká wá gbọ́ àwọn nǹkan táwọn èèyàn náà sọ lórí mátà yìí nígbà tí wọ́n ń pè wọlé lórí live show madam yìí ó yá ẹja kọ̀ntínú. kí wọ́n ní petition tó fẹ́ kọ fún Muyideen tí ò lè kọ orúkọ ara ẹ̀ bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe ṣé kò lè forgive ẹni tó dẹ̀ sọ pé òun. Muyideen Àgbàlá Gabriel kan ló kọ petition mọ́. wọ́n láwọn méjèèjì ni àwọn méjèèjì ni màá. Muyideen ló kọ petition. bẹ́ẹ̀ ni àwọn náà kọ ọláwọn náà kọ Muyideen náà kọ ọ̀hún náà méjèèjì ni mo confirm ẹ̀. nínú àwọn tí ò sí mo gbọ́ sí. wọ́n àwọn tó bá rojọ́ tí wọ́n ní rojọ́ débẹ̀. àwọn méjèèjì náà kọ́kọ́ kọ wọ́n tẹ̀ sọ ṣé ẹ ti gbọ́ báyìí. wọ́n ní pásítọ̀ Àgbàlá Gabriel ló kọ́kọ́ kọ petition against Muyideen ẹ rí pé kọ́là yẹn sọ kì í ṣe pé madam Àjíkẹ́ Dúpẹ́ ló kọ́kọ́ sọ̀rọ̀ yìí o the caller that was calling on our show náà sọ wípé lóòótọ́
pastor ló kọ́kọ́ kọ petition against Muyideen bó tẹ̀yìn èèyàn ọ̀rọ̀ aṣọre fúnyàn ó sọre níbi ó ṣe wá di tí because kò yé mi ọ̀rọ̀ yìí wọ́n ti ń dojú ẹ̀rú o anyway ẹ jẹ́ máa wo so ìgbà tí mi kan tí mo ti ẹ̀gbọ́n pé Àgbàlá Gabriel mo á wọ̀ pé ẹni tó lọ mú nínú kọ́ńtà. ẹ pọ́lọ́wọ́ lẹ́ni kó wà lórí bọ̀bọ́ yẹn. kò ń ṣe mo sọ fún yín pé kò ń ṣe nǹkan tó ń bí Àgbàlá Gabriel nínú pé ilé tó fi sílẹ̀ fún máa yẹn tó fi sínú ìdí yẹn òun ló ń bí nínú. ta ló yẹ kó ní sùúrù nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yẹn jọ. òun náà ni mò ń sọ fún yín pé Àgbàlá Gabriel nítorí pé. God bless you ma. èèyàn Ọlọ́run. ṣé ẹ rí ọ̀nà tá a lè fi jèrè ọkàn sí fọ́lọ́run ló yẹ ká máa wá. ẹ bá mi dáhùn àwọn tó ń ṣe ṣòfò pásọ̀ lójoojúmọ́ ṣé kò kí pásọ̀ dá wọn lẹ́kùn kọ́ má ṣe ṣó mọ́ tó ń gbéyàwó Muyideen wá. sọ anything. pásọ̀ sọ anything. ṣé wọn gbéyàwó Muyideen wá rí ìyàwó mi lórí ṣó. mọ́mí ẹ ní sùúrù pásọ̀ sọ anything but pásọ̀ sọ mẹ́wàá. God bless you ma ojú òní tí yẹn. ọ̀rọ̀ ni woman yìí sọ ọ̀rọ̀ key points. pásítọ̀ sọ̀rọ̀ ó sọ mẹ́wàá pásítọ̀ jáde ṣùgbọ́n àwọn tó wá jáde kọ́ ṣé pásítọ̀ bá sọ fún wa pé àwọn ọ̀rẹ́ ni tó ń jáde ṣé kò lè pè wọ́n lákèésí pé. God bless you ma. pásítọ̀ láìkì kan máa ṣe ṣó bọ́ kó mú òkú rẹ̀ ṣe ṣó. ṣé bá ṣe sọ̀rọ̀ bí sí kí pásọ̀ wá sọ fún Àjíkẹ́ Dúpẹ́ pé kó má ṣe ṣó lórí ọ̀rọ̀ Muyideen it's not possible. ẹ máa gbọ́ mà tẹ́mi bá ṣe ṣó ṣé àrí kẹ́mi gbé Muyideen wá ṣé mo gbẹ́lẹ́rìí kankan wá. ẹ gbọ́ ṣé pásítọ̀ Àgbàlá Gabriel ní power over àwọn tó ń ṣe show on his behalf pé kán má ṣe show mọ́ ó jẹ́ wọ́n ní power over it a lè dá pásítọ̀ Àgbàlá Gabriel lẹ́bi àwọn tó ń ṣe show fún wọn a lè dá wọn lẹ́bi because kálukú ló ní right láti sọ ohun tó bá wù lórí platform ẹ̀ àwọn yẹn sọ ohun tó wù wọ́n lórí platform wọn ni pásítọ̀ ò lè sọ pé kán má sọ̀rọ̀ mọ́ lórí platform wọn ó ga o ẹ jẹ́ máa gbọ́ fídíò yìí lọ. kí làwọn yẹn ń gbẹ́lẹ́rìí wá fún kí ló ń gbé Mr. Kẹ́hìndé wá tán gbé gbá wá tán gbá wá kí ló ń gbé wá fún láti ṣe kí ni alóra wọn ṣe kàn ṣe yẹn. ẹ máa gbọ́ síyàn méjì bá ń jà ta ló yẹ kó parí ìjà. wá dà fún iṣẹ́ wá mọ̀ pé nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ parí ìjà yìí ṣe pé Oríyọmí Hamzat ti dá sí. ṣé wọ́n mọ̀ pé Oríyọmí Hamzat nígbà tó dá sí kí làwọn ọmọ aráyé gbé jí síta kí ni social media fi sọ fún Oríyọmí. ẹ máa gbọ́ àwọn alágbọ̀ràn tó wá ń dá sí yẹn ṣé wọ́n ń parí ìjà ni àbí wọ́n ń dákún jà kó tèmi ń bèrè. ọkùnrin ẹ̀ka bá wù àwọn alágbọ̀ràn mi kò dé wọ́n láti ọ̀dọ̀ Muyideen ṣùgbọ́n àwọn tó ń tanú tí wọ́n ń da petrol tí wọ́n lórí social media wọn ní ọgbà kan jẹ́. tí mo sọ gbogbo nìyẹn náà èmi ò sọ̀rọ̀ pásítọ̀ but ṣé àwọn tó ń dá wàhálà sílẹ̀ yìí pásítọ̀ rí wọn pé wọ́n ń ṣe ṣó náà. ìpè tí Oríyọmí ò bá lo wisdom wọn àyàn ẹ̀yàgbọ́ ó sọkún jáde lórí kíní ni. ṣé wọn tún padà bú lánàá ni wọn tún padà dárúkọ lánàá lòun ló gba ilé fún un náà ìbọn tó sọ lánàá lòun ló gba ilé fún un ló ṣe kíní kan fún un. ẹgbẹ́ mi ni mo fi sọ pé àwọn Yorùbá la burú jù. àwọn yẹn ìyá alájẹ courtroom àti àfàkó máa dùn. mo sọ pé àwọn Yorùbá la burú jù àwọn gangan wọn ò fẹ́ kí nǹkan yàtọ̀. that is it tí mò ń sọ fún yín gangan nìyẹn. ó kọ́kọ́ wọ ẹ̀sùnkùn wọn àti. pásítọ̀ yẹn dẹ̀ ń rò pé èèyàn làwọn pípù yìí. wọn dẹ̀ ṣe èèyàn. wọn ń ṣe ẹranko ni wọn àbáyé jẹ́ ni wọn àbáyé ọmọ wọn ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá Mohbad nìyẹn. ibo náà bá máa yẹn délé ni. ṣé gbogbo àyẹn ni wọ́n ń ṣé ilé báyìí sìn. àwọn máa rò pé èèyàn ni wọ́n èèyàn náà máa pè wọ́n at the end of the day ẹ máa padà rí. ṣé yé wa ikú ò ní pẹ́ ní kankan wá o. ṣé mi lè mi ní right àti lọ pè ìyàwó Muyideen kí ni mo fẹ́ gbé wá sọ́dọ̀ afẹ́fẹ́ yóò máa dá mi lóhùn. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ màmá kò lè ever grant mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ṣe jẹ́ para wọn gangan ọ̀dọ̀ wọn náà ọ̀dọ̀ yàrá kílẹ̀ tí ń pè ibẹ̀ ni Mr. bẹ́ẹ̀ ni ìyẹn ni ibẹ̀ ni Mr. Kẹ́hìndé gbẹnu sí ibẹ̀ ni ìyàwó kìnnà gbẹnu sí ẹ jẹ́ ká jẹ́ à ń ṣọmọdé mọ̀ náà ṣó yé wa àbòsí ti wà ń bẹ̀ àbòsí ti wà ń bẹ̀ tí yàrá yẹn bá fẹ́ dúró lékè yàrá yẹn dúró kó dúró níbi tí peace wà ṣé yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé wá rí nǹkan tẹ́mi kàn sọ ni pé èèyàn kan lèèyàn máa ń kọ àìsùn wọn fún tábà sọ pé Muyideen àtàwọn tó mú káàkiri tábà sọ pé wọn ò gbọ́n ẹjọ́ ṣé kí ni ká tó máa sọ sí ti sáìdì pásítọ̀ tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. ṣé àmọ́ ìpè ní ìsìn ẹnìkan ṣoṣo náà láti pé bẹ́ẹ̀ kó ó ṣe kíní tó gbé. ó ń ṣe nìkan àti àyà gàmbàrí náà ń ṣe wọ́n pọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn mà lágbára ọ̀rọ̀ Muyideen Chaja ó ti wá di woro sí woro báyìí lórí social media àmọ́ ǹjẹ́ mátà ìgan tiẹ̀ tó gbogbo bí wọ́n ṣe ń fà lọ ìṣó tó gbogbo ń bá ta ṣe ń fà mọ́ra wa lọ́wọ́ ìta àgbà bí ẹni gbàgbọ́ ọtí gan torí ní opinion ti tèmi ọ̀rọ̀ yìí ò pariwo ọ̀rọ̀ yìí ò fa wàhálà Sàdúrà ń sàmì ni kò síjà ń chọ́ọ̀chì
ọ̀rọ̀ pé mo ṣoore fún ẹ ó fi ibi san padà èmi àti oníjọ ní nǹkan kan papọ̀ mọ́ ni kò tó pé àwa ń wọ́ra wa délé ẹjọ́ lóòótọ́ ká dẹ̀ má parọ́ Muyideen ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn ọ̀rọ̀ defamation against the pastor Agbala Gabriel mo mọ̀ pé tí ìbá ṣe gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn kò ní sí gbogbo wàhálà yìí kò ní lágbára tó lè but àwọn sáìdì pastor Agbala Gabriel náà àwọn náà ó yẹ kán fọgbọ́n ṣe nítorí wọ́n níbi tó ga báyìí láti máa ń bá gbà ó yẹ ń fọgbọ́n ṣe kò yẹ kán jẹ́ kọ́rọ̀ Muyideen o because ta ni Muyideen kò sẹ́nibọ̀dì tó mọ Muyideen tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìbá ṣe pé pastor Agbala Gabriel sọ Muyideen dèèyàn ta ló mọ Muyideen jáwa igan ó tiẹ̀ mọ Muyideen débi pé àwọn á máa sọ̀rọ̀ Muyideen lórí social media kò sẹ́nibọ̀dì tó máa mọ Muyideen ẹ̀yin lẹ fún ní wings ẹ̀yin lẹ fún ní power ẹ̀yin lẹ fún lágbára ẹ̀yin lẹ rò lágbára ó dẹ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ bó ṣe fẹ́ ṣẹlẹ̀ nìyẹn kò yẹ kẹ́ tún wá jẹ́ kí Muyideen ọmọ lẹ́lẹ̀ ni kò yẹ kẹ́ tún wá jẹ́ kó máa rọ yín mọ́lẹ̀ nínú pọ̀tọ̀pọ̀tọ̀ kò yẹ kẹ́ tún wá kéyìn náà tún wá stoop so low sí level Muyideen tó fi wá dàbí gbà wípé ẹ ti jọjọ wà ní the same category nsìn ní ìṣẹ́ṣẹ́nu pásítọ̀ máa dùn pé òun pò yí kọ́ọ̀tì ní gbogbo ìgbà ẹ̀yin èèyàn ṣẹ́nu pásítọ̀ Agbala Gabriel máa dùn pé òun pò yí kọ́ọ̀tì ní gbogbo ìgbà Muyideen did not have anything to lose nínú kéèsì yìí o kókó bẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa mú jáde ni pé Muyideen doesn't have anything to lose nínú mátà yìí ọlọ́run má jẹ́ wọ́n ní ẹni títí ẹ ti jóná ni kọ́lọ́ má jẹ́ oko náà mọ́ títí wa Muyideen ò ní nǹkan kan láti lose pásítọ̀ Agbala Gabriel ló lórúkọ tó títí tó yẹ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ nǹkan kan lè stain orúkọ yẹn pásítọ̀ Agbala Gabriel ló lórúkọ tó yẹ kó protect òun ló lórúkọ tó yẹ kó protect Muyideen doesn't have anything to lose tọ́rọ̀ ìbá dìran tó the worst that will happen ni wípé kán jèlì Muyideen the worst tó máa ṣẹlẹ̀ ni pé kán gbé Muyideen sẹ́wọ̀n pé ó defame orúkọ pásítọ̀ Agbala Gabriel bet ẹ̀yin èèyàn ṣé ká má parọ́ Muyideen ò ní nǹkan kan tó ní láti protect ṣẹ́ni tí ò níyàwó nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ṣe pé wọ́n ṣe ń fẹ́ yàwó fún ni ẹni irú èèyàn bẹ́ẹ̀ ti mọ̀ pé kò ní anything to lose so tí nǹkan bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́ kò sí tó kàn án tí nǹkan bá máa dàrú kò sí tó kan Muyideen bẹ́ẹ̀ sẹ́ni tó lórúkọ tó ní nǹkan tó ní láti protect ló yẹ kó ṣọ́ra pé tí n bá jẹ́ kí nǹkan yìí ó tapo sáṣọ àlà mi yóò máa affect mi lọ́jọ́ iwájú ẹni bá létí kó gbọ́ ni o torí òun ló ti dọ̀rọ̀ court nísìn ṣé gbogbo àwa tá à ń support pastor Agbala Gabriel lórí social media mélòó nínú wa ni ó fi ṣe wálẹ̀ táwọn tẹ̀lé pastor Agbala Gabriel lọ sí court mélòó nínú wa ládájọ́ òbí léèrè ẹjọ́ ní court pastor tó lẹ́jọ́ tí wọ́n kọ petition against ní òjẹ́jọ́ òun anyway kí ni opinion ti yín lórí matter ẹ máa bá mi sọ sí comment section ẹ̀yin èèyàn wa and ká tó máa lọ ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí á gbé yín lórí Facebook page wa tí ẹ bá ti débẹ̀ ẹ kàn máa bá mi click follow button from there ẹ tún máa gbádùn àwọn updates tá bá ń jù wá lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan ire lójú owó ire lójú èmi àti yín a máa rí o níṣòro ṣe o ó dàbọ̀ ó dìgbà kan náà.